Ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ káàárọ̀. Aseyi samọdun àṣàmọ́dúnṣẹ̀mí nínú owó, nínú ọlá àti ọlà, nínú ọmọ nípẹ̀dín o. Gbogbo yín bá ṣe rí ọdún yìí láyà tàlàáfíà. Ẹ̀mí wa èyí tó kù kí ọdún yìí parí kò ní dìwà mẹ́rù lọ. Ẹ̀mí wa làjà o. Àṣàṣeyọrí ọdún tuntun tó ń bọ̀ náà lágbára Ọlọ́run. Àjọ̀dún ayọ̀, àjọ̀dún dùnnú, àjọ̀dún àlàáfíà fún wa. Oko yín kò ní dẹnu kọlẹ̀ bí ìdòwò. Òbò yín náà kò ní kọṣẹ́ o. Ẹ ní dóko aláwìn o. Ẹ ní dóbò tó máa ràn yín lọ sọ́run o. Ẹ káàárọ̀. Sàkátà pàrà lágbàlagbà ń sítọ́. Yíyí ibẹ̀ ó lọ́wọ́ kọ̀ọ̀kan nú ni. In tí ọ̀pọ̀lọpọ̀ òfin ní fẹ́ràn mi ni wípé òtítọ́ àwọn èèyàn òtítọ́ ó dọ́jà òkúta. Irọ́ dé kinní kan ó ta gbogbo ọjà tán. Àmọ́ bó ṣe wá wù kí irọ́ kó sáré tó, òtítọ́ máa bá a. Òtítọ́ ni mo fẹ́ sọ yìí tó korò tí àwọn èèyàn ò kí ń fẹ́ máa gbọ́bọ̀ máa sọ fún yín. Torí obìnrin tó mú wá bá mi tí n bá dá obìnrin yẹn tí bá sọ fún òun nìkan, a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì táwọn náà máa wà nírú shoes ẹ̀ tẹ́ pé wọ́n ní láti wà enlightened. Wọ́n ní láti mọ̀, wọ́n ní láti kéèyàn sọ fún wọn kó mọ̀ pé kò right. Tó bá gbé ọmọ lọ fẹ́ ọkùnrin tó dẹ̀ bímọ fún ọkùnrin ò ní ráì láti kó ń ṣe dandan ní kọkùnrin yẹn bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó gbé lọ fẹ́. Kò kí ń ṣe dandan. Ẹ má máa jẹ́ ká máa feel wípé this mentality wípé tá bá ti fẹ́ ọkùnrin àti ó ti fẹ́ bùkátà ayé ẹ̀ tí ń gbọ́dọ̀ bàjẹ́, ẹ jẹ́ ká máa mú kúrò ńbẹ̀. Now ọkọ tó wá fẹ́ ó wá raṣọ fún àwọn ọmọ tiẹ̀ tó bí fún. Èmi ò lè ní pé kò wá rà fún àwọn ọmọ tó gbé wá fẹ́. Àwọn ọmọ tó gbé wá fẹ́ ṣé wọn ò ní bàbá ni? Tọ́n bá ní bàbá, kátẹ̀ ní bàbá wọn ti kú, ṣé wọn ò lẹ́bi bàbá ni? Ṣé ìwà ẹ̀ ò dá pẹ̀lú àwọn fámìlì wọn ni? Okay, kátẹ̀ wá ní wọn ò ní bàbá, wọn ò dẹ̀ lẹ́bi bàbá. Ṣé ìwọ gọ́gọ́ fún rẹ tó jóbìnrin tó bí 4 àbí 3 fún ọkọ mi tó gbé 2 wá fẹ́ tó dẹ̀ ti bí ẹ raṣọ fún gbogbo àwọn ọmọ 3 yẹn tó tún wá fẹ́ máa grump pé kò raṣọ fún ọmọ tó gbé wá fẹ́? Kì í ṣe dandan ni kí ọkùnrin bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó gbé wá fẹ́ ọkùnrin. Kì í ṣe dandan ni kọ́kọ́ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Kì í ṣe dandan ni kí ọkọ bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó gbé wá fẹ́. Yes, tó bá wà kó yẹ kó ṣe, bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀tọ́ ẹ̀. Kì í dẹ́ ṣe pé dandan ló ṣe yẹ kó ṣe. Tó bá wà ló yẹ kó ṣe. Ẹ má make a responsibility fún ọkùnrin láti ṣe. Àwọn ọmọ tẹ́ ẹ bí tẹ́lẹ̀ ṣé wọn ò ní bàbá ni? Wọ́n ní bàbá náà. Àwọn ọmọ tẹ́ bí ní bàbá. So kí wá ló dé tó jẹ́ pé ẹ máa gbé ọmọ kan, ẹ máa gbé lọ fẹ́ ọkùnrin. Ẹ máa wá ní pé gbogbo nǹkan tí ọkùnrin ń ṣe lórí ọmọ tẹ́ ẹ bí fún ló ń láti máa ṣe lórí ọmọ tẹ́ ẹ gbé lọ fẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ara àwọn nǹkan tí ọkùnrin fi ń sá fún àwọn single parent nìyẹn. Especially àwọn ṣé single mother lẹ fẹ́ pé. Ara nǹkan tó ṣe ń sá fún wọn nìyẹn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí ọkọ bá ti tọ́jú àwọn ọmọ tó bí fún, tí ó bá gbọ̀n lẹ̀ tó bá bẹ́ẹ̀ fi tọ́jú àwọn ọmọ tó gbé wá fine, tí ó bá gbọ̀n lẹ̀ mú nínú àwọn èyí tí wọ́n náà ti jẹ tó ti régè lọ́dọ̀ ẹ̀, àbí kí wọ́n náà gbé responsibility ọmọ tí wọ́n gbé lọ fún, ìwọ náà máa ṣe yẹn. Okay, mélòó lẹ fẹ́ kọkùnrin ṣe láwọn tó wà responsible ní Nigeria of today pẹ̀lú owó tí wọ́n ń gbà? Èlò ló wà lọ́wọ́ ẹ̀ tá tọ́jú àwọn ọmọ tó bí, tá tún tọ́jú ọmọ tó kó wá? Ọmọ tó kó wá ní bàbá náà. Ọmọ tó gbé lọ fọkùnrin ó ní bàbá. Ṣe rí nǹkan tẹ́ ẹ̀ bá ti lè lágbára ẹ má ṣe é. Má fìyà jẹ ara ẹ̀. Tó bá ti mọ̀ pé o ò lágbára láti dá ọmọ tọ́, wá bàbá ẹ̀ kàn. Má jẹ́ kó ọmọ má ní relationship pẹ̀lú bàbá ẹ̀. Má jẹ́ wá bàbá ẹ̀ kàn tó bá ti yẹ pé for the sake of the children tó bí fún, jẹ́ kó máa ní contact pẹ̀lú bàbá so that wọ́n á lè máa rọ̀ ẹ́ lọ́rùn. Ẹrù yẹn bùkátà yẹn á lè fúyẹ́.
but ẹ̀yin ò ní fẹ́ ní relationship pẹ̀lú bàbá àwọn ọmọ tẹ́ bí ẹ wá fẹ́ gbé bùkátà àwọn ọmọ yẹn ẹ fẹ́ lọ gbé lọ sí ọ̀dọ̀ ọkùnrin míì tẹ́ fẹ́ kò lè work. It's totally wrong. Tó kó bá ní lọ́wọ́ yes ó lè ṣe but there is no kò sí rule tó sọ pé ó láti ṣe. In tó mú mi sọ eléyìí ni wípé ìwọ obìnrin tó pè mí tó send message mi nínú inbox pé kí ni kó ṣe fọ́kọ ẹ̀ ipe ó ra aṣọ fún àwọn ọmọ tó bí fún ṣùgbọ́n kò ra aṣọ fún àwọn ọmọ ẹ̀ o ò lè ṣe kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún tó bá yẹ pé ó sọ pé kò ra aṣọ fáwọn ọmọ ẹ̀ ń sìn bí ò bá ra aṣọ fáwọn ọmọ ẹ̀ gan kò sí tó bá ṣàti ṣe oúnjẹ kò sí nǹkan tó fẹ́ ṣe fún kámbèlè tẹ ó rà fáwọn ọmọ ẹ̀ ọmọ ọlọ́mọ tó gbé lọ bá ní ò rà fún kò sí nǹkan ló fẹ́ ṣe fún kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún kò sí nǹkan tó bá tìtorí ẹ̀ bàjá ó kàn fẹ́ dálé ara ẹ̀ rú ni kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún o suppose o lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan kan fún ìyẹn gbọ́ títà ó jókòó ní àná tí mo ṣe tí iṣẹ́ Ṣadé Ọkọya jáde tí mo ṣe obìnrin yìí ó sẹ́ẹ̀nì kankan sí mi ó ní Ọlọ́run á bá mi kẹ́ obìnrin yìí o mo save ẹ̀ bí Ọlọ́run á bá mi kẹ́ Ọlọ́run á bá mi dá àwọn ọmọ ẹ̀ sí èmi ò ní parọ́ ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ mi lè gbàrú ẹ̀ ṣe rí anything tí èèyàn bá ti hold on to in life ó ti sọ di Ọlọ́run ni belief tèmi yàtọ̀ sí belief tiyín èmi máa ń rò bẹ́ẹ̀ ni pé ọ̀la ni mo fẹ́ kú ni so kò jẹ́ kí n hold on to anything in life tẹ́ bá rẹ́ni tó sọ wípé kiri kan mo jowú ẹ̀ ń tẹ́ ló sọ̀rọ̀ kò mọ nǹkan kan nípa mi she knows nothing about me ṣé mo pé mi ò sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn kò mọ nǹkan kan yeah ó lè mọ partner mi bọ̀ kò mọ nǹkan kan nípa mi ẹnìkan ní torí ẹ̀yin gbọ́ pé mò ń jowú ó dàbí ẹni pé ẹ mọ̀ mí rárá òótọ́ ni máa sọ mi ò ní parọ́ ọ̀rọ̀ bàbá Ọkọya tí mo sọ tí bàbá yẹn ò bá ní Ṣadé lẹ́gbẹ̀ẹ́ ó ṣeé ṣe kí bàbá yẹn ti kú kẹ́ kó sì dànù ẹ wo eléyìí ó ní good evening ma season greetings ma the show you did today mo fẹ́ kẹ́ wo only the show you did today about Madam Ṣadé Ọkọya is just a replica of story. The difference is that my husband is not rich, but I accepted him the way he was. Because all I ever wanted in my life is a peaceful home. I love him wholeheartedly. He loves me too. By God's grace, he will be 62 years next year, and I will be 32. I had 3 children for him. I sometimes wonder what would have become of him if he had not repackaged himself earlier. He would have been neglected now that all his children have grown up. He had 5 children with his first wife, all male. His first son is happily married. Ogbe picture òun àti bàbá yẹn síbẹ̀ àtàwọn ọmọ tó bí fún. All his children stayed with us, despite that my husband and his ex-wife are not together. He didn't joke with his children, most especially their academics. This picture was taken 10 years ago. Our home is a training ground for morals and values such that some parents put their children in our custody to nurture. Those standing in this picture are happily married now. 2 of them stays abroad now. I'm just trying to back up your point that truly a man needs someone who will take care of him during the old age. Auntie Inka, young as I am, I have got experience that beyond my age, and I'm thanking for my husband for being so supportive. I can actually attest to the fact that a woman can go to any length to care for a man who stands by her. I am faithful to him. I took his children as mine, and that's one of the main reasons God has sustained me against all odds. His first son and our last born, okay, also in the picture, one is first born baba yen at last born òun nìyẹn. This was last year when his son came around to throw a surprise birthday party with his wife. My husband was terribly sick. He was even on crutches that time. Ṣẹ́gbọ́ o, ọmọ bàbá yẹn wálé wá throw party. Òun àti ìyàwó ẹ̀. Bàbá yẹn lo crutches, bàbá yẹn sick. Kò lè rìn. Ó ní ọpẹ́lọpẹ́ pé òun fẹ́.
Ọlọ́run ló yọ bàbá yẹn kò bá ti kú. Let me stop there. Thank you for enlightening programs. You are blessed forever. Sherry. Ó ní ó wá gbé picture wọn síbẹ̀. Ó ní I pray we both live long together to reap the fruit of our labour over our children. Ẹ rò pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. Kò ṣe gbogbo ọkùnrin ló lè ṣe. Bẹ́ẹ̀ ọkùnrin tó bá mọ̀ wípé òun ò fẹ́ fi ẹpọ̀n ro ọkà lọ́jọ́ alẹ́. Tó dẹ̀ mọ̀ wípé òun ní owó lọ́wọ́. Kò jẹ́ nǹkan kan. Mo sọ fún yín pé tó bá yá tó bá pẹ́ ìfẹ́ máa ń tán nínú ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ yín sunkún. Èmi ò rí yín pé sunkún. Òótọ́ ni mo máa sọ. Ẹ rò pé mò ń parọ́ ni. Ẹ̀yin ò ní kílẹ̀ má mọ̀ kílẹ̀ má ṣú láìlà. Bọ̀ kí ló kàn mí? Alala èyí ò bá ṣe ṣòkò gòkè kó sọ̀dọ̀la. Èmi ò ní down. Mi ò ní down. Ẹ wojọ́ tí mo ti bẹ̀rẹ̀ show yìí. Àìmọye àwọn èèyàn tó ti gbégbá ṣírú show báyìí lẹ́yìn mi. Àwọn dà lẹ́nìí. Tó bá ti gòrò ló bá yá wọn because òótọ́ ni mo máa sọ. Màá dẹ̀ máa make research me from time to time. Mo dẹ̀ máa sọ òótọ́ dẹ̀ máa bà bẹ́ẹ̀. Tí bàbá ọkọ ya yẹ ò bá níru Ṣadé lẹ́gbẹ̀ẹ́ ó ṣeé ṣe kí bàbá yẹn ti pa ẹ́. Ó ti wà reduced, mobility ẹ ti wà reduced. Ta ló máa ráyè gbogbo àwọn ta ló fẹ́ ráyè ẹ̀? Ó lè má jẹ́ bẹ́ẹ̀ fún everybody. Ó lè má jẹ́ bẹ́ẹ̀ fún everybody but fún àwọn ọkùnrin tó pọ̀ jù tí ìyàwó wọn ti dàgbà táwọn ọmọ wọn ti dàgbà bó ṣe máa rí nìyẹn. Àwọn kan máa ní èèyàn kan dárúkọ Jọkẹ́ Silva àti Madam Jọkẹ́ Silva àti bàbá Olú Jacob. Mọ iye ọdún tí Olú Jacob gbà lọ́wọ́ bàbá àti Jọkẹ́ ni. Mọ̀ gbà tó ṣe òwúrọ̀ lọ́jọ́ ní gbogbo ìgbà yẹn. Rí gap tó wà lá tí àǹtí Jọkẹ́ ò bá wá strong. Tó bá jẹ́ pé àwọn náà ti dàgbà jẹ̀gẹ́dẹ̀gẹ́ bíi bàbá káwọn méjèèjì ti dàgbà ta ló fẹ́ máa tọ́jú bàbá yẹn sí gbogbo àwọn ọmọ àǹtí Jọkẹ́ náà ti marry. Mọ age tó wà láàrin wọn mọ difference tó wà láàrin àǹtí Jọkẹ́ àti bàbá Olú Jacob. Ṣé ní ìdúró bàbá àtàǹtí Jọkẹ́ rí pé àǹtí Jọkẹ́ dàbí ọmọ sí bàbá ni bó ṣe yẹ kó rí nìyẹn. Kó jẹ́ pé tó bá yẹ pé bàbá yẹn lọ fẹ́ èèyàn tó jẹ́ pé bí ó fi 3 years jù lọ ta ló fẹ́ máa tọ́jú bàbá yẹn sí? Ta ló fẹ́ máa gbé bàbá yẹn kiri? Ta ló fẹ́ máa mójútó bàbá yẹn? Ẹni tó bá ti jẹ́ pé tó bá ti ń dàgbà tó ti bóyá ló tó marry tí ó yẹ pé nígbà tó bá máa fi dògbó ọmọ ẹ̀ máa ṣe ìyàwó ẹ̀ máa ṣe dàbí ọmọdé sí ó dáa but ó lọ marry at the age of bóyá gba 3 years lọ́wọ́ ìyàwó ẹ̀ ìgbà tí wọ́n pé 80 tó pé 83 níyàwó ẹ̀ pé 80 wá jẹ sánábà ìyà. Ẹ lọ bèrè mo challenge gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ bèrè àwọn arúgbó tí àwọn àtìyàwó wọn jọ dàgbà pọ̀ nǹkan tójú wọn ń rí. Ẹ lọ bi wọn àwọn tí àwọn àtìyàwó wọn jọ dàgbà pọ̀ tó ti jọ ń di arúgbó pọ̀ ẹ lọ jẹ́ bọ́ síta kẹ́ lọ ṣe findings yín. Ẹ print questionnaire akẹ́kọ̀ọ́ fún wọn ẹ lọ bèrè nǹkan tójú wọn ń rí. Àwọn arúgbó tí àwọn àtìyàwó wọn jọ dàgbà pọ̀ ẹ lọ bèrè nǹkan tí ojú wọn ń rí. Ẹ rí àwọn ìyá yẹn tó máa kanra mọ́ wọn wọ́n máa kanra mọ́ wọn ni. Ẹ lọ bèrè nǹkan tójú wọn ń rí wọn kì í ní time wọn. Ẹ lọ bèrè àwọn àgbàlagbà ọkùnrin táwọn àtìyàwó wọn ti jọ dàpapọ̀ tó ti wà ní sàwáwù ẹ bọ́ síta ẹ lọ bèrè lọ́wọ́ wọn nǹkan tójú wọn ń rí. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin ò kí ń sọ̀rọ̀ wọ́n lára ìyà dáadáa wọ́n máa mú mọ́ra ni. Ẹ bọ́ síta kẹ́ lọ bèrè nǹkan tí ojú wọn ń rí. Àwọn arúgbó àwọn ọkùnrin tí wọ́n ti dàgbà tí wọ́n ti kúrò lórí igbá tí àwọn àtìyàwó wọn jọ dàgbà pọ̀. Wèrè inú yín lè sọ pé Charlie Boy ṣé Charlie Boy ṣé Charlie Boy fi rẹ̀ lẹ̀ bó ṣe ń gba abẹ́rẹ́ sójú ló ń gba abẹ́rẹ́ sí díẹ̀ rí bí skin ẹ̀ ṣe rí at over 70. Ṣé obìnrin kan lè fi Charlie Boy ṣakọ bó ṣe wà yẹn ló bá sì fẹ́ fọmọ ọmọ 19 àfẹ́. Ẹ lọ bèrè àwọn tí wọ́n jọ darúgbó pọ̀ tí wọ́n ti jọ darúgbó pọ̀ tó jẹ́ pé bí bàbá ti pé 80 ìyá ti pé 83 ìyá ti pé 80 àbí bàbá ti pé 75 ìyá ti pé 70. Ẹ lọ bèrè nǹkan tójú wọn rí. Ẹ lọ bèrè nǹkan tójú wọn rí. Àwọn àmà ní ó ń da lérú
ó ń dalẹ̀ ilé ìwò gan lẹ̀ ń dàrú at that age tí kì bá ń ṣe pé bóyá ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín selfish at that age kọ́ ṣẹ́yìn lè ráyè láti tọ́jú ọkùnrin at that age ọkùnrin bá dẹ̀ lágbára ẹ̀ tó bá fẹ́ ṣe kó ṣe kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi wúlò fọkùnrin ńgbà yẹn bá ní kan doyin ẹ ní ẹ lè máa farúgbó dóbò ẹ ní jí láàárọ̀ kẹbọ́kọ yín massage oko ẹ̀ irọ́ ẹ ní ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ lè dó wọn ó yẹ kẹ́ lè massage oko wọn ẹ ní ṣe àwọn mo ní èèyàn tó yẹ pé ó ní prostate cancer báyìí wọ́n sọ fún pé kíyàwó ẹ̀ ó máa ń fi pò ń fẹ́ dóbò bọ̀ oko yẹn ò ní á dẹ̀ fi pò ń fẹ́ damira kò ní sí gan wọ́n á sọ pé kíyàwó ẹ̀ wọ́n á sọ pé kí ìyàwó ẹ̀ máa bá massage oko ẹ̀ everyday for bóyá 30 minutes woman yẹn ò ṣe now nǹkan tí mo fẹ́ fàyọ ni pé bàbá yẹn nìkan ló ń dágbáyé sìn ìyàwó ẹ̀ ti kú ìyàwó yẹn ti kú bàbá yẹn dẹ̀ ti lé ní bàbá yẹn ti wà bí abi 75 nígbà tó yẹ kó fẹ́ yàwó kó fẹ́ yàn míì ó ń bẹ̀rù ìyàwó tó fi sílé ìyàwó yẹn ti pàpà fílẹ̀ ń sìn kò dẹ̀ ó ti late níbo ló ti fẹ́ lọ bẹ̀rẹ̀ at 70 something ẹ wò gbà tí ojúkú tó sick ọpẹ́lọpẹ́ Bianca ẹ mọ èjì tí Bianca fẹ́ ojúkú ẹ mọ ojúkú náà bàbá ojúkú yẹn náà ó rẹ́rìn kú ni what are you talking about a máa sọ̀rọ̀ reality ẹ máa sọ sentiment mi ò ní pé kọkùnrin àtobìnrin fira wọn lẹ́bọ̀ tọkùnrin bá ti lówó dé stage kan gbogbo ẹnu ni mo fi sọ tó dẹ̀ jẹ́ pé ìyàwó tó fẹ́ láàárọ̀ ṣàwáwù ẹ̀ ni tó bá ti súnmọ́jọ́ alẹ́ lọ wá kékeré kan kò ń ṣe pé bóyá nítorí anything torí àti sìkí ọjọ́ alẹ́ tiẹ̀ ni tó bá yá obìnrin tó fẹ́ ò ní ráyè tiẹ̀ mọ́ òun gọ́gọ́ fúnra rẹ̀ nídìí olùtọ́jú ó gọ́gọ́ fúnra rẹ̀ nídìí olùtọ́jú àfi tó bá ti anticipate pé ò ní pẹ́ láyé tó bá ti anticipate pé ò ní pẹ́ láyé o lè jókòó what are you talking about àbá yẹn tí ò bá ń ṣe àti Ṣadé ẹ gbàgbé ẹ àmì tí ò bá ń ṣe Ṣàìmọ̀lá àti Ṣadé tí ò bá ń ṣe Ṣadé Ọkọyà ẹ gbàgbé ẹ tí ò bá ń ṣe Ṣadé Ọkọyà kọ ẹ gbàgbé ẹ gbogbo ẹnu ni mo fi sọ báwo ni ẹ ilé fi ṣeré bí ọmọ èjò bàbá tó gbọ́n bàbá tí yóò gọ̀ bàbá tó máa da fún bàbá tó máa kúre bàbá tó máa yẹ pé gbogbo ìtókù nígbésí ayé ẹ̀ báyà yọ ló máa fi lò ó ti ṣọ́ọ̀jù bó máa rẹ́rìn kú ni ẹ jókòó síbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ mú igi lẹ lọ fi sí pension ẹ máa fi igi lọ sí pension ọ̀pọ̀lọpọ̀ yín máa mú igi lọ sọ́jà lọ rẹ ẹdìyẹ ẹ máa wá gbé ẹdìyẹ máa wá jókòó bẹ́ẹ̀ bá délé ẹ lọ gbómi kaná ẹ lọ pa ẹdìyẹ fúnra yín ẹ wá jókòó ẹ mú igi tẹ fi ń rìn ẹ fi sẹ́gbẹ̀ẹ́ yín ẹ jókòó ẹ máa fọwọ́ tu ẹdìyẹ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ló sì níyàwó ńgbò bá dọjọ́ alẹ́ àwọn obìnrin á máa sọ fún yín pé àwọn ti weak ó dẹ̀ ti weak lóòótọ́ wọn láwọn ti weak tóbìnrin bá máa fi pé 75 á ní wàhálà tóun ṣe wọn ò lè ṣe mọ́ àánú yín ṣe mí àánú yín ó ṣe mí tó bá jẹ́ mi náà nìkan ṣe fún mi o ẹ mọ̀ pé mi ò yọ ìmílẹ̀ o kọ́ ṣe fẹ́mi náà o ṣé ti yẹ yín kọ́ ṣe fẹ́mi náà o ẹ̀yin obìnrin àwọn ọmọ yín máa tọ́jú yín o èyí tí ò mọ yín gan máa tọ́jú yín ẹ̀ ń pẹ́ lọ sí abroad kókóchókó ẹ ti lọ ẹ wá ní àwọn ọkùnrin wo wá jẹ bánábà bá a sì yà má lọ plan ọjọ́ alẹ́ ẹni pẹ́pẹ́sẹ́ kan I want to be loyal I want to be faithful wá jẹ sínú bá a sì yà owó bá ti wà lọ́wọ́ ẹ má plan ọjọ́ alẹ́ ẹ lẹ̀ kó ọ̀rọ̀ bàbá Ṣadé Ọkọyà yẹ ó yẹ kí gbogbo ẹ̀yin ọkùnrin kẹ́ lọ mú fídíò yẹn kẹ́ lọ keep ẹ̀ kẹ́ lọ reflect over ẹ̀ kẹ́ lọ meditate pẹ̀lú fídíò yẹn kẹ́ lọ wá lọ jókòó kẹ́ lọ imagine ara yín pé ń bo lẹ fẹ́ wà at that age tẹ́ bá ti pé kẹ́ lọ wo ìwà tí àwọn ìyàwó yín ń wù sí yín sìn tí ẹ sì wà capable kẹ́ wá lọ fi máa reflect lórí tí agbára yóò bá ní gbé mọ́ bó lẹ fẹ́ wà níbo lẹ fẹ́ fojú sí. Bo please mo kíyàn ẹ fi mí lẹ̀ jàre níbo lẹ fẹ́ fojú sí nígbà yẹn kẹ́ má tọ́ra yín o ẹ má tọ́ra yín o
ẹ má tanra yín o, ẹ má tanra yín o. Èmi ò ní pé kọ́kọ́ fìyàwó lẹ̀ o, mi dẹ̀ ní kíyàwó fi ọkọ lẹ̀. Mi dẹ̀ wà particular, I'm not particular about obìnrin. Ọkùnrin ló ń concern mi torí àwọn ọkùnrin là ń rí tó ń fẹ́ pọ̀ ronú lọ́jọ́ alẹ́. Kìdẹ́ ṣe gbogbo ọkùnrin tí ò tọ́jú, àwọn ọkùnrin tí ò tọ́jú wọn gan, àwọn gan ló ń jayé jù. Àwọn ọkùnrin tí ò tọ́jú ọmọ ló ń jayé jù because àwọn yẹn máa ń gbọ́n. Wọ́n máa ń plan, àwọn yẹn máa ń plan ìgbésí ayé wọn lẹ̀ ni. Àwọn ọkùnrin tó ń tọ́jú ọmọ ni ò kí ń rójú ráyè wọn tí ẹ rántí ọjọ́ ayé wọn. Gbogbo ìgbésí ayé wọn náà máa fi ń gbọ́ tọmọ wọn, ò ń rántí àti tọ́jú ọjọ́ ayé wọn rárá. Wọn ò kí ń rántí in tó máa ń wà lórí wọn láti kó property jọ, láti tọ́jú ọmọ, láti tọ́jú ìyàwó. Àwọn yìí tí ò wà responsible yẹn ò kí ń jẹ ìyà lọ́jọ́ alẹ́ torí wọ́n ti máa ń plan ayé wọn lẹ̀. Àwọn wèrè kan lè ní ṣé obìnrin náà fi ń plan ayé lẹ̀, kí ló fẹ́ fi plan ayé ẹ lẹ̀? Ṣé ilé tó kọ́ yẹn nígbà tó bá dàgbà tó lè rìn mọ́ tó lè ṣe ilé yẹn ló máa rán níṣẹ́ pé kó ló wá ṣe oúnjẹ fún ẹ? Ilé yẹn ló máa ẹ rí àwọn bàbá mi ẹ bá wọn wọ mọ́tò báyìí wọ́n á dẹ̀ máa rùn, wọ́n á máa rùn gbẹ́, wọ́n á máa rùn tọ̀, wọ́n ti tọ̀ sára, wọ́n á máa rùn, aṣọ wọn á dọ̀tí. Bàbá ọkọ ya bẹ́ẹ̀ bá ti dàgbàdàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ bá tútù ayé wá mo bá yín tọrọ oríire eléyìí o. Aṣọ wọn á máa rùn, àjókòó pẹ̀lú wọn nu mọ́tò wọn á máa rùn, aṣọ wọn á dẹ̀ máa rùn tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ló máa níyàwó but ìyàwó ò rántí wọn mọ́, àwọn ìyàwó ti lọ gbájúmọ́ ọmọ wọn. Ẹ̀yin rí gbogbo àwọn bàbá yìí tó ń bí àwọn ọmọ táwọn ọmọ wọn ti dàgbà, tí àwọn ọmọ dẹ̀ ti rí pé wọ́n ti mú ìyá wọn sọ́dọ̀, wọn ò ní ever sọ pé kọ́mọ wọn wá gbé lọ́dọ̀ bàbá wọn. Wọn ò ní kó wá spend the time holiday pẹ̀lú grandma ni lọ́mọ máa lọ ṣọlidé lọ́dọ̀ ẹ̀. Àbí kọ́ wá gbé grandma kó wá bá wọn ṣọlidé. Wọn ò ní fi nígbà tó bá ti rí pé grandpa ó ti ní reduced mobility, wọn ò ní fọmọ wọn sọ́dọ̀ grandpa láyé. Àbẹ́ ti rí ẹni tíyàwó ẹ̀ kú táwọn ọmọ ẹ̀ lọ ń ṣọlidé lọ́dọ̀ bàbá wọn. Wọn ò ní jẹ́ kọ́ ọmọ wọn lọ ṣọlidé lọ́dọ̀ grandpa, ọ̀dọ̀ grandma ni. Àbí kó wá fi mọ́tò gbé grandpa kó wá bá wọn ṣọlidé. Ẹ wo ọdún ayọ̀ la máa ṣe. Aṣọdún ayọ̀ o. Àríra ǹjẹ́ ẹ máa lọ. sabarikolo.com ẹ lọ register ń bẹ̀.